mo kí yín pé ẹ kú ojúmọ́ gbogbo ọmọ Yorùbá. Àlàáfíà kọ́ mo tún bá yín láàárọ̀ yìí. Ara le àbí ò le, kòkó lára ọ̀tá máa ń le, ara yín ò máa ń le ni. Ẹ ní ṣìrìn, ẹ ní rárìn fẹsẹ̀ sí. Àwọn bàbá wa máa ń ṣàdúrà kan, wọ́n ní korokoro ayé ò ní lù fún yín jó. Àmọ́ ní bòrìnbòrìn ká fẹsẹ̀ kọ̀. Láṣẹ Olódùmarè, àgbàrá yìí fòkòtò ilé ayé yín ò ní fòyín rò. Wọ́n ní bí a bá ń wí, wọ́n ní àtúndé. Bàbá Èkìtì, bí a bá ń sọ, wọ́n ní àtúnsọ. Bẹ́ẹ̀ ṣe ibi lówelówe lọ̀rọ̀ ti wá. Ṣe bí lówelówe lọ̀rọ̀ ti wá. A ti ń ṣèkìlọ̀ ọjọ́ ti pẹ́. Ọ̀rọ̀ wa ó ti ń wá sí ìmúṣẹ. Ọ̀rọ̀ wa ó ti ń wá sí ìmúṣẹ. Wípé rògbà ó Fúlàní nìkan pa gbogbo Yorùbá run. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá. Mo forúkọ bàbá Pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè mo fi kí yín pé kú ọjọ́ méjì, ẹ kú ọjọ́ mẹ́ta. Àlàáfíà kọ́lẹ̀ wà bí? Àlàáfíà Ọlọ́run yóò máa bá yín gbé. Ojú ò ní tì yín. Mo kí yín, mo kí yín, mo kí yín, mo kí yín, mo kí yín. Mo kí yín pé ẹ ní ṣìrìn o. Yorùbá, ẹ ti rí àkọlé tí mo kọ bẹ̀ pé ẹni a wí fún ọba jẹ́ ó gbọ́. Orí ọ̀kẹ́rẹ́ kòkòkòkò láò. Wọ́n sọ fọ́kẹ́rẹ́ ẹ̀yìn lórí ńlẹ̀. Má lọ síbẹ̀, ó lóúnjẹ òun ní ẹ̀yìn. Má lọ síbẹ̀, ó ní èmi ni mo lé ẹ̀yìn. Iṣẹ́ ẹ jẹ́ kí n jẹ́ láì mọ̀ pé wọ́n ti dẹ kàtàkùté bẹ̀ dé. Gbàrà tó mẹ́yìn mú ẹ̀yìn ní tàkùté bá mu ló bá dẹni tó ń sunkún. Ńgbà tọ́mọ ọlọ́dẹ pọ̀ ọ̀kẹ́rẹ́ tó délé, ó forí ọ̀kẹ́rẹ́ fọ́mọ lọ́mọ ọ̀kẹ́rẹ́ lọ́mọ ènìyàn bá forí ọ̀kẹ́rẹ́ ló fi ń lu àwò kókókókó nígbà tó fẹ́ jẹ́. Ni Yorùbá fi sọ́dọ̀wé pé tá a bá wí fọ́mọ ẹni agbọ́. Orí ọ̀kẹ́rẹ́ kòkòkò láò, ẹni a wí fún ọba jẹ́ ó gbọ́. Yorùbá ṣe àrí ayé wa lóde. A ní ẹjẹ́ á dìde ká dojú ìjà kọ àwọn tí ń bá wa jà. A ní ìkóríta tí ìran Yorùbá wà yìí kì í ṣe ìkóríta ìṣìpẹ̀ fún èèyàn. A ní ìkóríta tí Yorùbá wà kì í ṣe ìkóríta tí Yorùbá ń sá fún Fúlàní mọ́. A ní ìkóríta tá a wà yìí, ìkóríta tí Yorùbá ń ṣetán láti gbára rẹ̀ kó nínú ìgbèkùn àwọn Fúlàní ni. Ẹja bira wa léèrè. Ṣé ó dìgbà tí Fúlàní bá gbẹ̀mí gbogbo ọmọ Yorùbá tán ká tó mọ̀ pé a wà nínú ewu? Ṣé ó dìgbà tí Fúlàní bá pa gbogbo ọmọ Yorùbá tán ká tó mọ̀ pé ogun ti wọlé, ogun ti ń jà wá? A ní ní irú àkókò yìí, ẹ jẹ́ káwa náà gbé náà ìjà kaná ká dojú ìjà kọ wọ́n. Pé ìkóríta tí Yorùbá wà kì í ṣe ìkóríta tí Yorùbá ń sá fún ìran Fúlàní. Wọ́n ní ẹ má dá wọn lóhùn. Àwọn ọmọ Sunday Ìgbòho ni ariwo náà pa àwọn Yorùbá Ìgbòho nation. Ṣé ọ̀rọ̀ Ìgbòho nation là ń bá yín sọ? Àbí ká wá ọ̀nà láti dáàbò bo ẹ̀mí wa kúrò lọ́wọ́ àwọn Fúlàní. Tí gbogbo wa dẹ̀ mọ̀ pé ọ̀nà láti dáàbò bo ẹ̀mí wa kúrò lọ́wọ́ Fúlàní ni pé ká yára wa kúrò láàrin wọn. Fúlàní ò lórí ọ̀fẹ́, wọn ní agbára ẹ̀ láti lọ sí Benin Republic nípa àwọn fẹ́ kọlù wọn bẹ̀ torí pé wọn ò jọ ní àjọṣepọ̀. Wọ́n mọ̀ pé tán bá wọ Benin Republic bí ìgbà tí àlejò lọ forí kọ ata ní ìlú ni. Togo tó kéré, wọ́n mọ̀ pé wọn ò lórí ọ̀fẹ́ àti ya lọ Togo. Wọ́n mọ̀ pé tán bá lọ wọ́n á forí kọ ata ìbọn torí pé àwọn àti àwọn yẹn wọn ànájọ ní àṣepapọ̀. Ṣùgbọ́n ọmọ Yorùbá, àwọn àgbààgbà Yorùbá, those people call themselves Afenifere, tí wọ́n ń ṣe Afenifere tó jẹ́ pé Afenifere bí ni wọ́n. Ìkà. They are the only one that defending Nigeria when Nigeria is always kill their own
people every blessed day, but they are still defending Nigeria. They are still defending Nigeria. Láìpẹ́ yìí la gbọ́ pé wọ́n ti mú ìkan the national youth leaders of Afenifere. Àwa mọ̀ pé kò sí nǹkan kan tán máa ṣe sí. Torí nígbà tán pa ọmọ bàbá Fáṣọ̀rántì, wọ́n fi ṣoṣù wọ́n fi para náà ni. They did nothing. Ṣé ẹni tó na ara ilé ẹ̀ lóògùn kára àta tètè má dúró de nítorí tó bá dára àta abẹ́ orí ẹ̀ ni. Ṣé nígbà tán gbé ọmọ bàbá Fáṣọ̀rántì, ìgbésẹ̀ wo làwọn gbé? Ìṣe wo náà ṣe? Wọ́n hùwà ìdùnbìkítà náà ni kò kàn wọ́n. Náà fi ń gbé ọmọ Yorùbá bí ẹni gbẹ́ran. Náà fi ń pa ọmọ Yorùbá bí ẹni pa ìgalà lóko. They kidnap the Yorubas, and our leaders continue defending Nigeria. Wọ́n bí ọmọ Yorùbá kan dá kó ní òun kidnap Fúlàní ní ilẹ̀ Yorùbá, but wọ́n ń gbé àwa ṣeré bí ìgbà tẹ́nìyàn bá gbé ọmọ ológbò ṣeré nílé náà ṣe ń gbé àwọn ọmọ Yorùbá ní ọ̀dọ̀ wọn lọ́hùn. Kì í ṣe gbígbé nìkan, pípa ni. Adẹ̀ ń sọ, à ń pariwo fún gbogbo ọmọ Yorùbá pé the only solution, ọ̀nà àbáyọ kan tí ìran Yorùbá lè fi bọ́ lọ́wọ́ Fúlàní ní ká gbójú ìjà kọ wọ́n, káwa náà rí jẹ́ ti pé we don't want to have anything to do with Fulani people again. A tún pariwo pé ilẹ̀ wa ti tútù jù, ẹja gbójú ìjà kọ wọ́n, operation fire for fire, operation face your enemy. Don't run away for them again. Wọ́n ní ẹ fẹ́ dàlúrú ni. Yoruba is always a peaceful people. Yes, we believe. Yoruba was always a peaceful people. That is why they are continue to kill Yoruba every blessed day like a chicken, which you want. Ẹ̀yin ọmọ Yorùbá já ronú. Ẹ já ronú ìkóríta tá wà yìí kì í ṣe ìkóríta àwàdà. Ìkóríta tá ń dúró kọ̀yà fún ara wa ni. If those people call themselves Àgbẹ̀kọ̀yà, refuse to kọ̀yà fún ìran Yorùbá, we the Yoruba must stand up and kọ̀yà fún ara wa now. If OPC that they create to defend the Yoruba race, to protect the Yoruba race, to fight for the Yoruba nations, they refuse to protect the Yoruba. We, the Omo Yoruba now, must get up and starting defend our land. Mo ti pa láṣà mọ̀ pé àrò tó bá tutù òun lẹ́dìyẹ máa ń sàbá sí. Kí yẹ kó máa jẹ́ àwa tá a jọ mọ oko. Àwa tí àwọn ìyá wa àti bàbá wa máa ń dáná àrò. Tí bàbá yín àti ìyá yín bá ń dáná àrò, ẹ lè sọ wípé ẹ mọ nǹkan tán pè ní tán bá ń dáná igi, ẹ lè sọ pé ẹ mọ nǹkan tán pè láàrò. Bẹ́yìn náà bá kókúta mẹ́ta papọ̀ tẹ́ fi fọ́ọ̀mù triangle, kẹ́ kó gisi lọ́tún kẹ́ kó gisi lósì, ẹ fi iná sí kẹgbẹ́ nǹkan lórí ẹ̀ náà fi ní pé àrò mẹ́ta yìí dọ̀bẹ̀ nù. Àrò tó bá tutù òun ni ẹdìyẹ máa ń. Ẹ dákun ẹ máa bá mi share program yìí. Ẹ máa bá mi share program yìí. Ẹ share kó wọ ìgboro ayé lọ. Àrò tó bá tutù òun lẹ́dìyẹ máa ń sàbá fún. Tẹ́nìyàn bá dẹ̀ rìn dè lórí nǹkan ìní ẹ̀, àjòjì máa gbà á lọ́wọ́ ẹni tó nìkan. Tẹ́nìyàn bá ti sùn lórí nǹkan ìní ẹ̀, àjòjì ló máa gàba lé lórí. Bí orin Òbésèré ni, ó gbẹ́dọ̀ rìn dín, ó gbẹ́dọ̀ rìn dín, ọmọ ó gbẹ́dọ̀ rìn dín, ó gbẹ́dọ̀ rìn dín, màmá ẹ gbẹ́dọ̀ rìn dín, bàbá ẹ gbẹ́dọ̀ rìn dín, ọ̀dọ́ Yorùbá ẹ gbẹ́dọ̀ rìn dín, ẹ gbẹ́dọ̀ rìn dín, ẹ gbẹ́dọ̀ ya múngò Yorùbá o. Mo ti sọ fún yín pé mi ni the king of Fuji Èkìtì, ẹ dáràn lọ́wọ́ mi.
mo ní ẹ gbẹ́dọ̀ ya múngò ọmọ Yorùbá o. Ṣé wọ́n ti mugun náìsí wa now in the name of afraid Fulanis? Torí pé à ń bẹ̀rù Fúlàní, ìbẹ̀rù tí ìjẹ́ kéèyàn ó rí ògo rẹ̀ lò, ìbẹ̀rù tí ìjẹ́ kéèyàn ó ti ẹgbẹ́, ìbẹ̀rù tó máa ń gba nǹkan ẹni lọ́wọ́ ẹni, ìbẹ̀rù tó máa ń sọ ní di aláìlẹ́nu ọ̀rọ̀ láwùjọ, ìbẹ̀rù tó máa ń gba tó dára dànù lọ́wọ́ èèyàn. Yorùbá ṣe àti di mugun. It is a question lórí ilẹ̀ bàbá wa, lórí ilẹ̀ tí Olódùmarè yọ̀ǹda fún àwọn bàbá wa, tí í ṣe pé àwọn bàbá wa wọ́n fi pàgbà lọ́wọ́ àwọn èèyàn. The national youth leaders, àwọn Afẹ́nifẹ́re tán mú, gbogbo wa láti rí píṣọ̀ káàkiri. When we say that ẹ̀yin Afẹ́nifẹ́re dìde, kò sí state kan nílẹ̀ Yorùbá that Afenifere did not have a member, because I believe the foundation of progressive for the Yoruba land started from Awolowo, and we believe that every state ní Awolowo ní àwọn ọmọ sí tán follow Awolowo. That is why Afenifere, nígbà tí Afenifere sì ń jẹ́ Afenifere, Yorùbá believe pé ibi tí Afenifere bá ti sọ̀rọ̀ Yorùbá ló sọ̀rọ̀. A pariwo, we don't want Nigeria again, let us separate. Èyí tó yẹ káwọn bàbá wa sọ, restructuring náà pariwo, bọ́n ṣe ń jí wa gbé kò dáa, wọ́n pa ọmọ bàbá Fáṣọ̀rántì, Afenifere keep quiet. Wọ́n lọ attack Olúfáláyè, Afenifere keep quiet. Wọ́n ti wá gbé national youth leader náà. Ẹgbọ́ ọ̀rọ̀ conversation pẹ̀lú ẹ̀bẹ̀ tí àwọn bóyá mẹ́mbà Afẹ́nifẹ́re ní, bóyá fámílì ẹni tó jí gbé ní, tí wọ́n ń bẹ àwọn Fúlàní tó jí wọn gbé. Sọ̀rọ̀. Tí o bá ti sọ̀rọ̀ mọ́ ń bọ̀. I sort of by force. I cancelled the flight ticket to Monday for 6:15. But then join GTB and anything started while there's no network. So, and my meeting is 10 o'clock at Abuja Chambers of Commerce. So even the DG called me that they're expecting me. So I just have to left too. By the time we get to between Ondo and ẹni tó jí gbé ló ń sọ̀rọ̀ o. Ẹjọ́ tẹ́ bá ti ń gbẹ bá mi kọ yes. They block you on the road. How it happened? It just happens. They just shoot us. There's a bullet in my body. They're asking for 100 million. I'm telling my friend, where are we going to get that one? I've told my friend, I've told my partner, they're running out. Alright, sir. That's what happened. And I talked to the man. There's a pleading with him. Yeah, he's here. Just a 6 months more. Now, Ṣẹ̀gbọ́n, ẹ má sọ̀rọ̀ lílo ẹ̀dá, ẹ má sọ̀rọ̀ díẹ̀díẹ̀. Ọ̀gá. Àti wọ́gà o. Please, what can you do for us, yo? Because I've been calling the number since the day before yesterday. I don't know what is happening. I'm not okay. Ilé ìdẹ́ máa fi wà okay. Hey, don't tell me what happened now, but that's a month. Where are we going to get it? With the economic of Nigeria? You don't get money now, you don't get anything. If you don't get anything, please. If you don't get anything. Please try to come down with that amount, please, I beg. Listen to me. Huh? Listen to me very well. Okay. I not force you people make to go find money. No. I not force you to go find for what you not get. I know fit. But if you not get, I get bullets where I used to shoot them. Why? What is there for him body? So that everything will settle.
Please, I beg. What step can you do for us to reduce the ransom? Ó ló ní ìbọn tó ń bá ti shoot everything I will settle. Huh? If that one no reach, may I add another one. May it go be two. May it go be three. Now two big for body. May I add one. Don't want anything, please, I beg, for Christ's sake. Please, what can you do for us to reduce the money for us? Maybe we go find 10 million. Please. Please. Listen to me. Huh? Listen to me. Okay, I'm listen. sure now the last guy I told you people. 100 million. If you no get, forget about this man. Attends. May I let you know. Now for where he entered the car, somebody target him for that place. Yes. If you now know, may I let you people know. The person say Ìyá mọ̀ pé ẹ̀ ń gbọ́ dáadáa. the person say get money, Abi. Yes. Yes. Oga, please. This may I tell you the secret. If may I let you people know. That person, he give us 50 million. If you catch that person, this man, if you kill him, may I cut in knees, may I cut in focus, may I comot in eye. Please, you. Don't collect. Please, Oga. If you not let you people know. If you not get, make you not forget about this man. Please, Oga, please, I beg. I take God beg you. God will create you. Please, I beg. Please. Let's find 10 million. Come. God forbid that. God forbid that. Okay. Okay, 50 million. Please. That's a word. Can you hear me? Huh? Can you hear me, Pastor? Can you wait? Can you hear me? I've told all my friends that they should be running around. I've told all my friends yesterday. I don't know where I will find you. I don't get money. But Is there any development? Is there any development with your friend now? I don't know. This amount is too much, yo. Is there any development? Are you communicating with them? Talk to my wife. If you give you update, talk to my wife. Yes, yo. Talk to my wife. So then I will send the picture for you. Ask my wife for the picture. One shoot me. My wife, sir. Okay. Okay. This thing is serious, yo. Ṣé ń gbọ́? Ó máa ní part 2 torí mo ń bá ìrìn kìíní dìó lọ. But ẹ jẹ́ kí n show rẹ̀ fún yín. Ṣé rí wọ́n ṣe díẹ̀. Wọ́n ti kò bókò ẹ̀. Ṣé ń wò? Ó nìyẹn o. When we are saying let us have our total freedom, so we won't be able to express all this mess. Picture bẹ́ẹ̀ only way o. Only you. Ẹ̀rí bọ́n ṣe ń ná ọjà tí ènìyàn ò ní rà. Ẹ̀yin ọmọ Yorùbá tó kù tẹ́ ẹ gbọ́ náà. Ọjà tí ẹ ní rí sójú. Tẹ́ ẹ máa ná pé ọ̀gá ẹ bẹ́ẹ̀ ọjà tán fẹ́ kún rà ẹ ní bá wọn rà. Ẹ ní sanwó ìbànújẹ́. Ó ní máyọ̀ ni o. Ṣé ẹ̀rí bọ́n ṣe sọ́dà? Ó ní ọta ìbọn méjì ló ti wà lára ẹ̀. It sound like Fulani obi àyẹ̀gbọ́ dáadáa ni. Nàrí Fulani mà. Part 2 ẹ fún mi láyè ibi tó wà débi tí mo lọ ní bá play kẹta. Kẹ wá gbọ́ bó ṣe ń sọ̀rọ̀ ẹ mọ̀ pé they are real Fulanis. They are real Fulanis. Real Fulanis. Ó ní ọta ìbọn méjì ti wà lára ẹ̀. Pé tí wọ́n bá wá 100 million yẹn, ó máa add ìkẹta sí. Ṣé gbọ́ mi? That voice tẹ́ bá gbọ́ dáadáa ìṣe Fúlàní. Àwọn òyìnbó tó ń sọ bẹ́ẹ̀ mọ̀ pé òyìnbó Fúlàní ni. Ṣé mọ̀ pé òyìnbó tílọ̀ wà ẹnu bàbá Èkìtì lẹ́ máa ti gbọ́. Òyìnbó gidi wà lẹ́nu ọ̀dọ̀ professor doctor engineer. Òyìnbó Fúlàní náà ọ̀tọ̀ ni. Ìṣe Fúlàní. Go for pay party. Ṣé rí picture? Ṣé ti ń wò? Ṣé ń wò? Akétò. Ṣé rí? Wọ́n ti kò bókó ìdí ẹ̀, wọ́n ti ba ìdí ẹ̀ jẹ́. Ṣé rí? Ṣé rí? The first message mẹ́ta ni tó ti ń plead.
òun rèé níbi tó ti dábdọ̀ balẹ̀ nùgbó ṣe ń wò ṣe ti rí di ọmọ ènìyàn. Have you seen it? Akéto Yorùbá àkókò rèé láti lọ. Àwọn tá a sóra wa papọ̀ yìí ẹ̀hànnà ni wọ́n. Àwọn tá a là ń bá gbé papọ̀ yìí wèrè ni wọ́n. We did not belong to this country. Afenifere nínú. N tó ṣẹlẹ̀ yìí, you will never see any leader in Afenifere to see anything. Wọ́n ṣe máa ṣòkú pa Ayọ̀ Adébánjọ náà máa lé kiri tán mọ̀ kó wọ́n á tún rówó kó jẹ ń bẹ̀, wọ́n á rówó gbà, wọ́n á rí donation gbà. To save this man á difficult fún wọn. Ṣùgbọ́n ẹni abáwé fún ọ̀bàjẹ́ ogbó orí ọ̀kẹ́rẹ́ kòkòkò láwo. Àníkẹ́jẹ́ kágbára wa that can bring final solution to this mess. Wọ́n ní no. Irọ́ o, irọ́ ni. Ẹ má dá wọn lóhùn. We restructuring this country. We need the amendment. We need police, state police. We want to practicalize true federalism. Òyìnbó hẹ̀rìmà. Wọ́n náà gbé wa lọ tán pa Yorùbá lẹ́yọ kọ̀ọ̀kan. They reduce our population. Wọ́n ṣe reduce the population Yorùbá náà kó àwọn ọmọ títí wọ́n sọ̀kalẹ̀ sí ilẹ̀ Yorùbá ẹ ronú. Àwa ọ̀dọ́ ẹja dìde. Let us practice Operation Fire for Fire. Let us face the Fulani. Let us attack them back. Gbógun ti àwọn tí ń gbógun ti ẹ, you must not run away for them again. Tẹni tó dé láàrí o, nobody know tẹni tó ń bọ̀ lọ́nà. Ẹ jẹ́ kí gbogbo ọmọ Yorùbá kájọ gbọ́ràn, kájọ dìde, kájọ jà fún òmìnira wa. Wọ́n ní oyè tó kára àwò kó má bàa kára ẹdẹ nínú ọ̀rọ̀ kidnapping. Yorùbá, this is time for us to wake up and act like a real Yorùbá man. Ìran Yorùbá ẹ̀ ṣojo. We must not say àwọn bàbá wa ti sọ pé àwọn bàbá wo tí ò rí títí wá rò. Àwọn bàbá wo tí wọ́n bá fẹ́ gbéra látàbújá wá sí Èkó plane náà máa gùn. Tí wọ́n bá fẹ́ gbéra látàbújá wá sí Adó Èkìtì. Ṣé rò pé torí mẹ̀kúnnù náà fi ṣe airport Adó ni? Torí ara wọn ni. Ọ̀nà ìbá bàjẹ́ jù bẹ́ẹ̀ lọ. Tí wọ́n bá gbéra láti Èkó dé Àkúrẹ́ plane náà wọ́n máa gùn. This is time for the Yoruba people to gear up and face the Fulani operation face to face. God bless you.